ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. DSS lọ́gùn pé agbébọn fẹ́ kọlu ilé ẹ̀kọ́ lẹ́dọ̀, ìjọba ti ilé ẹ̀kọ́ mẹ́ta pa. Ìjínigbé tó ń gbilẹ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà kò yọ ìpínlẹ̀ kankan sílẹ̀ o, ti ìpínlẹ̀ Èdó ló sì jọ pé ó tún fẹ́ ṣẹlẹ̀ báyìí, bí kò ṣe pé àwọ̀ ọ̀rọ̀ náà ya. Ìwé kan ló lu síta lórí ayélujára lójijì, èyí tí ikọ̀ aláàbò DSS fi sí iléeṣẹ́ NSCDC tí a mọ̀ sí ààbò ara ẹni làbò ìlú ní Ìgbérè Ìpàkọ́, pé àwọn afurasí múra láti kọlu àwọn ilé ẹ̀kọ́ lẹ́dọ̀. Ìwé àṣírí ni DSS fi ránṣẹ́ sí NSCDC. Nínú rẹ̀ ni wọ́n ti ṣàlàyé fún wọn pé ìwádìí ọ̀tẹlẹ̀múyẹ́ fi ọ̀rọ̀ tí ikọ̀ ajínigbé méjì bá ara wọn sọ láti kọlu àwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Èdó hàn, ṣùgbọ́n ìwé náà padà lu sórí ayélujára. Nínú ìwé ìkìlọ̀ tí DSS fi ránṣẹ́ sí NSCDC Èdó, èyí tó ti ṣèṣì bọ́ sí orí ayélujára báyìí ni wọ́n kọ secret, ìyẹn àṣírí sí. Wọ́n ṣàlàyé síbẹ̀ pé àwọn afurasí agbésùmọ̀mí méjì kan, Báwà àti Núhù, bá ara wọn sọ̀rọ̀ nípa ìkọlù tí wọ́n fẹ́ ṣe sáwọn ilé ẹ̀kọ́ ìpínlẹ̀ Èdó. Ìjọba ìbílẹ̀ Àríwá Èdó ní DSS sọ pé àwọn ikọ̀ náà sọ pé àwọn fẹ́ kọlù. Ọjọ́ 5 oṣù kẹfà yìí ni DSS fi ìwé náà ránṣẹ́. DSS ṣàlàyé pé àwọn ajínigbé náà sọ nínú ọ̀rọ̀ wọn pé báwọn bá jí àgbàlagbà gbé kì í yọ owó bíi tàwọn ọmọ ilé ẹ̀kọ́, àti pé tí ìjínigbé tàwọn ọmọdé máa ń ká ìjọba àtàwọn tọ́rọ̀ kàn lára ju tàwọn àgbà lọ. Fún ìdí èyí, DSS kìlọ̀ fáwọn ẹ̀ṣọ́ láti gbé ìgbésẹ̀. Wọ́n ní káwọn ilé ẹ̀kọ́ náà sì ṣe ohun tó yẹ kí èròǹgbà àwọn ajínigbé má bàa wá sí ìmúṣẹ. Lẹ́yìn tí ìwé àṣírí náà dé orí ayélujára, ikọ̀ DSS fìdí ẹ̀ múlẹ̀ pé kì í ṣe àgbélẹ̀rọ ìwé o, wọ́n ní ojúlówó ni. DSS sọ pé ìkìlọ̀ lásán tó yẹ káwọn ẹ̀ka tọ́rọ̀ kàn ṣiṣẹ́ lórí rẹ̀ làwọn ṣe fáwọn ilé iṣẹ́ aláàbò àtàwọn táwọn fi ìwé náà ránṣẹ́ sí, ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ pé níṣe ni NSCDC Èdó jẹ́ kó lu jáde ní tiwọn. Wọ́n fi kún pé irú àwọn ìwé àṣírí bẹ́ẹ̀ kò yẹ láti lu jáde nítorí ó lè ṣàkóbá fún àṣeyọrí. Bí ìwé àṣírí ìjínigbé náà ṣe ti di ohun tí ayé rí, ọ̀pọ̀ èèyàn ló tún ti ń kó àyà sókè, pàápàá ní ìpínlẹ̀ Èdó, láti dènà ìjínigbé náà kó má bàa wáyé. Ìjọba ìpínlẹ̀ Èdó pàṣẹ pé kí wọ́n ti àwọn ilé ẹ̀kọ́ girama mẹ́ta kan pa ní ìjọba ìbílẹ̀ Àkókò Èdó. Àṣẹ ilé ẹ̀kọ́ títìpa náà wà nínú àtẹ̀jáde tí ọ̀gá àgbà fún iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ lẹ́dọ̀, Edunwayi Otamere, kọ lọ́jọ́ 9 oṣù kẹfà yìí. Ṣùgbọ́n ohun tí ọ̀pọ̀ èèyàn sọ ni pé àwọn ajínigbé tilẹ̀ máa ń ṣe ìkọlù sí apá ibi tí àṣírí rẹ̀ ti tú yìí. Wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ apá ibòmíràn ni wọn yóò ti ṣọṣẹ́ nígbà tí ẹnikẹ́ni kò lè sọ. Lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ni gómìnà ìpínlẹ̀ Èdó Monday Okpebholo sọ àwọn ọ̀rọ̀ kan tí ọ̀pọ̀ èèyàn torí rẹ̀ kó rojú, tí wọ́n sì ń sọ pé gómìnà kò sọ̀rọ̀ ire lẹ́nu níbi tí ètò ìpolongo ìbò ẹgbẹ́ òṣèlú APC tí yóò wáyé. Ní gómìnà Okpebholo ti sọ lọ́jọ́ Ìṣẹ́gun pé iṣẹ́ ọwọ́ àwọn alátakò ní ohun tó ń ṣẹlẹ̀ yìí, wọ́n sì ti kùnà, àbí wọn kò lè kùnà ni. Ṣé jíjí àwọn ọmọdé gbé ni wọ́n fi ń ṣe ni? Ta ló wá kù tí wọ́n fẹ́ ṣe ìlú lé lórí? Kò ní sẹ́nì kankan tí wọn yóò darí rẹ̀. Fún ìdí èyí, kí wọ́n fún wa ní àlàáfíà ká lè ṣèlú dáadáa. Bẹ́ẹ̀ ni gómìnà Okpebholo wí. Ó fi kún pé ààrẹ Tinubu ti ṣe dáadáa ju àwọn tó síwájú rẹ̀ lọ. Ọ̀rọ̀ yìí ni ọ̀pọ̀ èèyàn ti ń torí rẹ̀ bu àtẹ́lù. Wọ́n ní ìdìbò ọdún 2027 ló ká lára ju àìsí ìfọkànbalẹ̀ tó ń dààmú ìpínlẹ̀ rẹ̀ lọ. Ẹ ó rántí pé ìpínlẹ̀ Èdó náà wà lára àwọn ìlú táwọn agbésùmọ̀mí ti fọwọ́ bà rí tí wọn kò sì tíì dúró. Lóṣù kejì ọdún 2026, èèyàn 97
ni ọlọ́pàá kò ní ìpínlẹ̀ Èdò fún ẹ̀sùn jíjẹ́ afurasí ajínigbé. Wọ́n sì gba èèyàn 30 tí wọ́n jí gbé lọ́wọ́ wọn. Oṣù kẹrin ọdún 2026 àwọn agbébọn kọlu ọkọ̀ akérò lójú ọ̀nà Èkó sí Benin. Wọ́n pa awakọ̀ wọ́n sì kó àwọn èrò ọkọ̀ lọ. Lóṣù karùn-ún iléeṣẹ́ ọlọ́pàá Ẹdó kéde pé àwọn ti mú afurasí ajínigbé 65 àwọn sì gba èèyàn 62 kalẹ̀. Ẹ ṣeun tí ẹ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde ooo. Bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube ooo. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ń gbogbo ẹ̀ gbogbo aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.